Oyinkansola, what is happening? What is this? Sit! I said sit! Oh, show the kumwa by me. No. What does it look like? Oyinkansola, kò yé mi. What is really happening? Ọ̀dájú ni ẹ́. Ọ̀dájú gidi ni ẹ́ o. Ìkà èèyàn dẹ̀ ni ẹ́ pẹ̀lú. Kí ni mo ṣe fún ẹ gan-an? I mean, kí ni mo rà ní ìgbà ẹ̀ tó fi rò wípé ó yẹ kó gba ọkọ lọ́wọ́ tèmi? Lọ́wọ́ èmi Oyinkansola. Ìgbéyàwó oṣù mélòó? No, jẹ́ kí n ní adùn kankan látàárọ̀ ṣúlẹ̀. I don't understand what you are saying. I think there is a mix-up somewhere. Mix up my food. Oh, you think I don't know pé òun fẹ́ ọkọ mi? No, baby girl, I do. Ó lè ti pẹ́ tí mo ti ń train ìwọ àti ẹ̀. Yes, ó pẹ́ tí mo ti ń tẹ̀lé yín. In fact, mi ò fẹ́ mú yín ní ìgbà. Kẹ́ má bàa yọ̀bọ̀, ó ní mo ṣe mú yín lọ́rùn ọwọ́. I know every goddamn thing. I did my homework right. Yeah, girl. I did my homework and I have my evidence. So mo mọ̀ pé òun fẹ́ ọkọ mi. Ǹjẹ́ kí n wá sọ fún ẹ kó fi mọ̀ pé mo wà detailed. The very first time tẹ́ máa pàdé, orí street kan lẹ ti pàdé, tẹ́ park síbẹ̀, right? Yeah. Ọkọ ẹ ló pè mí kó n fẹ́ rí. That's about it. Mi ò fẹ́ ọkọ ẹ. Oyinkansola, please believe me. You're a goddamn liar. I shouldn't be surprised though. Ṣebí baby lawyer ni ẹ́. Irọ́ ni gbogbo ayé ẹ pátápátá. Bí mo ṣe sọ fún ẹ lẹ́ẹ̀kan, ó pẹ́ tí mo ti ń tell ìwọ ọkọ àti ọkọ mi. Mo dẹ̀ mọ̀, mo ní proof wípé yìí méjì ń fẹ́ra. Ṣé méjì sọ hotel tẹ́sí pàdé? Orúkọ hotel, ìgbà tí ẹ máa pàdé, numbers of time tí ẹ ti pàdé. Ó mà láyà o. Ó wá sọ fún mi nísìnyí pé o ò fẹ́ ọkọ mi. Okay, let's assume you're right. Why tó jẹ́ wípé anytime tẹ́ bá ti pàdé? Is it that kí ìwọ kọ́kọ́ wọlé? Kó òun tẹ̀lé ẹ. Àbí kó òun kọ́kọ́ wọlé? Kí wọ́n tẹ̀lé? Tell me what that is. Èmi àtọkọ ẹ ti di business partners. Ó dẹ̀ ti di dandan káríra. I don't have anything to do with you. But expect him believe gbogbo irọ́ tó pa sílẹ̀ yẹn. See, ilẹ̀ ti wọ́n bá ẹ lónìí. O nílò ráyè mọ̀. Oyinkansola, calm down. Tó bá wo fóònù ẹ dáadáa, wàá rí miss calls mi. I tried to call you. Wo, Adéda kò farabalẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ nítorí ikú rún lórí èmi àti ẹ. If you take a step further, máa fọ́ orí ẹ straight up. Ṣé nítorí wípé o ti mọ̀ wípé o nílò ráyè mọ̀? Ló wá sọ fún mi wípé ikú rún lórí èmi àti ẹ. How do you mean? Sọ́ra sí. Will you just calm down? I am saying the truth. Ó ní nǹkan tí mo gbọ́ ni mo ṣe ń try láti pè é.